Ọlárẹ̀wájú mò ń béèrè ọmọ wọn ní Ìṣàrà Fatamọ́dí ẹ kú onílé o Babátúndé mo wá kí o ìlú Ìṣàrà lèmi mi lọ rè wẹ́ǹdẹ̀ mi lọ ṣe èmi fẹ́ lọ kọ́mọ àlà rẹ̀ ó dára yéye ẹ̀wẹ̀ só ó kú ọdún o Saheed Ọlárẹ̀wájú Babátúndé ẹ̀wẹ̀ só ó kú ọdún o ọmọ ìlú Ìṣàrà ayé àyẹ̀wẹ̀ ò bóyìnbó re Lagos good morning ló mú bọ̀ wá sílé o. ire ire lẹ́ni orí mi àfire ire lẹ́ni orí mi àfire tètè gbérí kù fóòṣà àpẹẹrẹ orí dákun má padà lẹ́yìn mi akọni ẹni lúmọ̀ tí ń gbére káyé ìbàlẹ́wọ̀ Elédùmarè ọba dání wáyé torí mi akọni mo tún ti wá débí torí ìta ní ṣe wíjọ o ṣebí torí Ọlárẹ̀wájú òun ní ṣe wíjọ o Babátúndé tó tún ti wá kádùn bàbá Kọ́lá kò ní tí sọjọ́ bìlẹ̀ ni mo wá kí happy birthday to you ooo torí ọlọ́dún ní mọ́dún ẹlọ́dún ó mọ̀ pé òyìn mọ̀ tiẹ̀ nínú afárá ejò lámọ̀ tiẹ̀ nínú apà ṣebí àwọn rẹ̀ mọ̀ tiẹ̀ láre rẹ̀ ni. Fidelity olówó orí ọmọ Kẹ́hìndé máa gbọ́rọ̀ ẹnu mi okú ọjọ́ bẹ́ẹ̀ni ìgbọ̀dún ọjọ́ kan ni onífẹ̀yìntì kò sunkún ọmọ Babátúndé o aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ Fidelity Concept èyí tí bẹ nílùú Ẹ̀gbá Láké níbi tó ti kọ́mọ̀ nímọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tí wọ́n customize aṣọ tí wọ́n customize ìwé gbogbo ẹ̀ ló ń ṣe ní abẹ nílé iṣẹ́ wọn mo ní gbọ́dún ọdún kan ni kórìdé ò pẹ́ láyé o kórìdé ò tọ́lẹ̀ bàbá rẹ̀ pẹ́ kọrin kése torí orí mọ́nàmọ́ná sùn wọ́n Láké orí ejò lásùn wọn lápá Babátúndé ó mọ̀ pọ́rì ẹ̀sùn wọn ó bá gba àwàmù ìgbà tó dùn yọ Ọlọ́run níjó purú mọ́ ẹ lójú wàá gbẹ̀yàn táwa rẹ́yìn òdì wà bọ́ lọ́wọ́ àmọ́ níṣe ni Babátúndé òkú ọjọ́ bí ẹni ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé ni àmọ́jẹ́ wọ́n bẹ́ẹ̀ dé lọ́wọ́n pàpà rẹ̀ ìwọ lọmọ wọn ní Ìṣàrà ọmọ Fatamọ́dí kógun má wọ̀lú mo ní ògbọ́rọ̀ nílẹ̀ kò dìde torí wọ́n pè ẹ́ bí ológun kankan o wọ́n pè Babátúndé bí ọlọ́gbọ̀n apàjà wọ́n bẹ́ẹ̀ délé àwọn pàpà rẹ̀ ọmọ bíbí rẹ̀ kò ṣe é fowó rà mo ní ògbéra nílẹ̀ kò dìde ọmọ Fatamọ́dí kógun má wọ̀lú ọmọ ṣẹ́ o ọmọ àrà ọmọdé gẹ́gẹ́ bí ọmọ ní aládàpọ̀ òru ni wọ́n kílẹ̀ àwọn pàpà tó bí ọlọ́mọ ọmọ ẹ̀kẹ́rin olù gbéra nílẹ̀ kò dìde ọmọ olódò asán gbọ̀ngbọ̀n ọmọ ẹbẹ̀rin sí bá gungun ọmọ ọba tí ń fọn kéèrín tó máa ń fọn awọ́ tùrù ìjánà tí mo ní ó gbéra nílẹ̀ kò dìde ọdún rẹ̀ tún pé Babátúndé ọmọ ọba yọ̀lẹ̀ dòye ọmọ ọba lọ́kàrùbù ọmọ bẹ̀rin jogún ọ̀la ọmọ òye kẹsàn ọmọ káríwò ládé ògìrì
ọmọ Túbọ̀lá máa gbọ́ bí mo ṣe ń kílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ alẹ́rọ̀ lásòdè gidigbo ṣe bóun lọ kílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ọ̀dọ̀fẹ́ àgànjú gọ̀hún ọmọ olódò mẹ́rin ara ẹ̀ pọ̀ṣọ́ ọmọ orí máyà kí orí máyà kí orí máyà kí agbójó lọ́wọ́ òkú ni wọ́n kílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ọba Ògúnṣẹ́rẹ́ gbùkú ọmọọba Jímẹ̀sì gùn yèyé ọ̀dọ́mọ ṣe bóun náà kórìí kan wọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìjàmbá táwọn ó bombom ọmọ Dágọ̀jọ ọmọọba tètè délùú ọmọ Rókòdó Ẹ̀dùwẹ̀ ọmọ Yàyàbòlú Ìjẹ̀ṣà ọmọ apálóko máa rántí ilé ni wọ́n kórìí kan wọn bàbá tó bí ọlọ́mọ ọmọ bẹ̀m̀bẹ́ borí lù mọ́lẹ̀ ọkọ̀ ọlọ́tí òyìn ọmọ fìlà òkìtì ìkọlà àádé Babátúndé o ṣe bí ara oko ní máa ń sáṣọ káṣọ jẹ̀ǹgbẹ̀jẹ̀ǹgbẹ̀ inú ẹ̀kọ́ o jẹ̀ǹgbẹ̀jẹ̀ǹgbẹ̀ inú ẹ̀kọ́ ọmọ lòyìnlòyìn tí ìlú aṣọ bí oṣù màrè ọmọ agbẹ́gàn oṣù bí ẹni gbẹ́gàn ọba ránjẹ́ ni wọ́n kílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àkàkà ládàá àfàdágùwà ọmọ lóríta márùn ni wọ́n kílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀kẹfà ń bẹ níbòsí wọ́n ti ní àjòjì kan ò gbọ́dọ̀ mọ̀bẹ̀ àjòjì tó bá mọ̀bẹ̀ àjòjì tó bá mọ̀bẹ̀ ohun ẹbọ ní í ṣe ọmọ olókòwò gẹ̀ẹ́sì ọmọ asáré máa ṣaagùn ọmọ apalẹ̀ máa gbéṣu ọmọ wọn ní ìṣara ọmọ afatamọ́ni kógùn máa wọ̀lú ìgbọ̀dún ọjọ́ kan ni ó kórìíjẹ́ ò pẹ́ láyé o kórìíjẹ́ ò ṣọlẹ̀ bàbá rẹ̀ pẹ́ kọrin kése ewu ní borí òrò rẹ̀ Babátúndé o ọmọ ní ó tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́ agbẹ́wà ṣetán agbẹ́rẹ́ ìlú dárò àlùkò ṣetán ìlú kò sùn lẹ́kẹ̀lẹ́kẹ̀ ṣetán o lẹ́kẹ̀lẹ́kẹ̀ ṣetán ìlú kẹfún èmi Àkànní ṣetán mo rẹlẹ̀ àwọn bàbá mi mo ní bẹ́ẹ̀ mọ̀ mí o Àkànní àkèrè òun lè mí jẹ́ bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè ọmọ tí ń fẹnu kọrin fọ́ba bẹ́ẹ̀ mọ̀ mí o bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè Àkànní àkèrè tí ń gbére káyé. ẹ kú